kò pàtẹ́ mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kẹ má fi tí ò jọra wọn kẹ má fi lọ tọra wọn èyí tó ń ṣe tí àwọn ìjọba fi pè é lọ ní kó wá defend lọ tó bá di lọ lásán lọ pé nítorí ọ̀nì 20 lọ́jọ́ lọ mú gbá lọ́jọ́ lọ máa wò no àwọn ẹ̀sùn tó fi kan àwọn baba ńlá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn á ṣàlàyé ẹ̀ fún gbogbo ayé ìyẹn jẹ́ yé níbẹ̀ time to pay back for now èyí tó bá ń jẹ́ Ìlọrin àìtọ́yàn kíyàn má fi ẹnu àbùkù kan lọ rí mọ́ ìwọ tó bá ti ń ṣe àbí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìwọ náà máa múra lẹ̀ tó bá ti ṣe tẹ́tẹ́lẹ̀ this time to pay back. Payback time lélẹ́yìí. Payback time lélẹ́yìí. Agbára Ọlọ́run. Àwọn nílọrin wa ń bí ayẹyẹ I respect gbogbo leaders from emir àti gbogbo àwọn scholars wa àìfi wọn ṣeré. Tó bá wá dúró wípé àwọn nǹkan yẹn ìwọ fẹ́ dúró fẹ́ máa fi tayín. Ìjọba máa dá sí o. Gbogbo èèyàn tó bá dẹ̀ mọ̀ a fẹ́ mọ̀. Tó bá já sí pé gbogbo èèyàn tó bá mọ̀ o tó bá jùjọba lọ. Àwọn òní kankan àìṣe jàǹdùkú àìṣe anything. But Ogo Ilorin à ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ókè o káwọn tó já àgbàlagbà wọ́n jẹ́ ìjẹ́ kó yé wa pé àwọn alàgbà kan báyìí. Àwọn wa ní lajú sílẹ̀. Kábùkù kan àwọn bàbá wa. Táìmù yìí ilé kálukú kò ṣọ́ra ìgidi gan. Ẹ fi Ìlọrin lẹ̀ sílẹ̀. Ẹ fi Ìlọrin lẹ̀. Ìlú fàyàbalẹ̀ ni. Sáyé ẹ̀. Sáyé ẹ̀. Ẹ lè fi wálẹ̀. Àtọ̀ yín. Kò dẹ̀ sí. Táyé kankan bá ń ṣẹlẹ̀ ọmọ ọdún ló máa lọ́tọ̀ pariwo lókè o àwọn èèyàn wá ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí. Àwa tá ní lọ àwa tá jọmọ Ìlọrin a complain kankan pé kankan ṣẹlẹ̀ lù wá kẹ́nìbọ̀dì kò jókòó ààrẹ. Jẹ́ o àti ṣe àyọjú ràn sílùú mi ẹ fi Ìlọrin ẹ fi ní àyàbalẹ̀ ẹ jẹ́ kí Ìlọrin sinmi ẹ fi Ìlọrin ẹ fi ilẹ̀ ní àyàbalẹ̀ tí àwọn Ìlọrin tó bá bá ìlú yàtọ̀ bá ṣe kí bá rí sẹ́yìn àkẹ́dá fún wọn. From emir àti gbogbo àwọn scholar wa kò máa ní ẹ oníkíjìpá ààrẹ olóyè ńlá ni wọ́n máa ní bàbá òkúta gidi olóyè ńlá ni ọba sì fún mọ́ àwọn bàbá sì fún mọ́ Ìlọrin àwọn láìfù wa nìyẹn àwọn yẹn àfi wọ́n ṣeré lórí ìbọmọ ọ̀fà wọ́n máa mú wọn ẹgbẹ́ fẹ́ máa fi tẹkùn nítorí pé òyìn tó fẹ́ jẹ ìwọ tó bá ti dúró wípé àwọn bàbá wa ó dàbẹ̀ ni pé àwọn lọ́ntà lọ́jà sìn tó rò pé ó fẹ́ lé wọn sọ́jà ó fẹ́ máa tà á nǹkan máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ sáà ní faramọ́ ìjọba máa dá sí nǹkan tí àdó ni ẹ̀kọ́ ṣe kò pàtẹ́ mọ́ ọ̀nàrẹ́ sì ṣe kò dẹ̀ mú iṣẹ́ ṣe no ìtò ṣe ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ níjọba ti pè é àwọn bàbá wa tó dẹ̀ jẹ́ òkúta gidi ìtò rí tí wọ́n ṣe fún wọn lọ́mọ bá iṣẹ́ bíi ti àwa ṣàlàyé ẹ̀ that's it ilé mi délé ọ̀sà wà ibi tí ló bá wà ibi tí ló ṣà wà ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ Ogo Ilorin ti take over ipò rádaràdá kò tún ṣẹlẹ̀ mọ́ ńlọrin mọ́ rádaràdá rédèrèdè kò jẹ́ bóyá jẹ́ ni ẹ̀ bàbá òkúta gidi. ẹ dákọ̀ ṣé ìlú Ìlọrin lẹ́wà ni bàbá wa ìlú wo lẹ́ ti orúkọ mi ni Alhaji Bolitado Abdulkareem ọmọ ìlú wo ni sà ọmọ Ìlọrin ládùúgbò wo ní Ìlọrin sà ọmọ Òkèkèrè ẹ dákọ̀ nílé Tọ́pẹ́ ẹ dákọ̀ ṣé Ìlọrin lẹ́wà báyìí ní àbẹ́kò lẹ́tọ́ Ìlọrin ni mo wà báyìí kẹjá sí pé tí gbogbo àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ìlú yín sí. ọmọ àlè ọmọ játijàti òní òní nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tí ọba jẹ́ ọmọ kan ibi tó bá ti bí ẹ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bẹ̀ ẹgẹ́ ti bẹ́ẹ̀ èmi ni national president association of son and daughter Ìlọrin Emirate. Inshallah. ẹ dákun bàbá wa Muri Bariga ṣé dáírì Ìlọrin ni ìyá yín àti bàbá yín àfẹ́mọ̀ báyìí. tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ìyá mi wọ́n bí wọn ní pópó bí òbí ṣe dárúkọ ara mi tí wọ́n bí òbí ṣe lẹ́tọ̀ọ́ sí kìdí tí wọ́n lọ bá lẹ́tọ̀ọ́ sí ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí àti tí wọ́n lọ bá fẹ́ wọ́n náà lè jáde síta kó sọ. Thank you very much. kò jẹ́ bóyá jẹ́ ni. bàbá ta ló wà lọ́dọ̀ yín báyìí ta lẹ mú. oògùn ta lọ́lọ́run ni káyọ̀ tó kú náà kẹ̀dẹ̀ kọ́ máa wọ́n ìwọ́n tó rẹ̀ pé ti ṣe tiẹ̀ gbogbo ọdún ìwé máa kọ́ ẹ o a máa ṣíwèé kan ẹ̀. ọ máa bá kó kún ẹ tí wọn lọ. ọ̀rẹ́ gbogbo everybody àní Ìlọrin sẹ́
ẹ fi Ìlọrin lẹ̀ àbáyíjà àtúlùṣe ni. Time to pay back. Thank you very much. Àwọn bàbá wa òkúta gidi. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀rọ̀ eléyìí ẹnìkan ni mo fẹ́ dúpẹ́ fún. Yorùbá ló máa ń sọ̀rọ̀ yìí pé béèyàn bá ṣe nǹkan dáadáa èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí. Ẹni ibi lèmi máa ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nísìnyí ọ̀rọ̀ nǹkan méjì tó ṣe yìí, ọ̀rọ̀ Yẹ́sì Àlùnákà ó ṣe dáadáa ń bẹ̀. Ẹ̀yin náà ẹ wò ìgbà tí wọ́n fọlọ́pàá mú òun náà tó jẹ́ wí pé wọ́n tì í sínú mọ́tò ńgbà yẹn. Ọ̀rọ̀ tí Yẹ́sì Àlùnákà ṣẹlẹ̀ ó lẹ́mìí àforíjì. Ọ̀rọ̀ tí ìgbà tó wá tásìkò kan ọ̀rọ̀ tí Ta Lọ́lọ́run ṣẹlẹ̀ ó tún bá wọn lọ́wọ́ sí, ó bá wọn dákun wípé àníṣe ẹ rí Ta Lọ́lọ́run yẹn mú, ẹ rí mú. Ó ti ṣe dáadáa ń bẹ̀. Òun náà ló níyàwó mẹ́ta. Oníyàwó mẹ́ta, fídíò tẹ rí wò lẹ́ẹ̀kan yẹn, oníyàwó mẹ́ta ló jẹ́ kí fídíò yẹn wáyé. Oníyàwó mẹ́ta ló ṣègbésẹ̀ tí wọ́n fi rí i mú. Kò jì sí nǹkan kan tẹ́ ṣe fóníyàwó mẹ́ta. Gbogbo ibi tó bá wà tẹ́ bá dẹ́rù bá gbogbo àwọn ọmọ Ìlọrin gan bọ̀ wá bẹ́ẹ̀. Ní nǹkan tó níyàwó mẹ́ta ṣe yìí, a gbé kúdùsì fún oníyàwó mẹ́ta torí ẹ ń bá ṣe dáadáa ẹ jẹ́ ká sọ ọ́, ẹ ń bá ṣèkan yòókù ẹ jẹ́ ká sọ ọ́. Nítorí ẹni ibi lèmi máa ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ bó ṣe ṣe yìí n mọ̀ pé nǹkan gidi wà nínú rẹ̀. Ó ní wípé Ta Lọ́lọ́run, ṣé àwọn òsàrì ò sọ fún un pé wọ́n fẹ́ mú un ni? Àwọn fáàrí ò sọ fún un pé wọ́n ti ń dọdẹ rẹ̀ ni? Àwọn òsàlé rẹ̀ kò tọ́po sí wọn lórí ni? Ta Lọ́lọ́run gbà tí wọ́n mú un tán nísìnyí, kí ló dé táwọn òsàlé rẹ̀ ò sọ fún un? Àwọn òsàlé rẹ̀ ò sọ fún un pé àwọn ti fẹ́ mú ọ o gbọ́dọ̀ lọ gba kinní yẹn o gbọ́dọ̀ lọ ṣe kinní kan, mọ́ bẹ́ẹ̀ nìkankan sí kankan lásìkò yìí o, mọ́ jáde kúrò nínú ilé. Àwọn òòṣà yẹn ò sọ fún ni? Sáwọn òòṣà ò sọ kankan fún ni? Ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká wò ó náà lẹ ti wò níṣẹ́ ìbẹ̀rẹ̀ yẹn. Kí ni nǹkan tí àwọn òòṣà yẹn ń ṣe fún yín nítorí owó tẹ́lòmíì fi ń pa, nítorí ìlọ ra mọ́tò dẹ̀nkùdẹ̀nkù, ìgbá wọn lójú pé kẹ́ ẹ máa bọ̀ wá o, ẹ máa bọ̀ wá o, ìwòsàn bẹ́ ń bibí ni? Èyí ò ní pé bóyá a fi ń tàbùkù. Ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká wò ó. Nígbà tí wọ́n mú báyìí nísìnyí, ẹ jẹ́ ká wò ó. Ṣé wọn ò sọ fún wọn ni? Ta Lọ́lọ́run wà ní police station headquarter nílọrin. Ta Lọ́lọ́run wà ní police station headquarter nílọrin. Ọlọ́run ní já rí wàhálà o, Ọlọ́run ní já rí wàhálà o, Ọlọ́run ní já rí wàhálà torí pé ìmíì tún rúgbó bọ̀, ìmíì tún rúgbó bọ̀. Ọlọ́run ní já rí wàhálà o. Bọ́n bá ṣe gbé kámẹ́rà wálẹ̀ yín náà ẹ gbé kámẹ́rà lọ. Ẹ ti múra lọ bẹ̀, má jẹ́ wọn ó ṣe nǹkan kan fún yín torí pé àwọn náà dán yín wò o. Gbogbo èyí tí wọ́n ń ṣe yìí ẹ má jẹ́ ká wò pé wọ́n kàn ń wò yín ràn lásán ni o. Gbogbo ẹni tó lọ́wọ́ sí i wọ́n dán yín wò. Ọlọ́run ní já rádán tán. Ọlọ́run ti máa ṣàánú wa, á ní lọ síwájú. Ẹ̀sìn wa ò ní bàjẹ́ torí pé mi mọ̀ pé àwa ò ṣẹ̀sìn, ẹ̀sìn gidi làwa ń sìn. Ẹ̀sìn wo ìsorí jàgídíjàgan. Indíjìn ọmọ Ìlọrin ló ń bá yín sọ̀rọ̀. Wa alaikum salam warahmatullahi wabarakatuh.